Mo kí yín káàbọ̀. Abala kejì ni a fẹ́ mú nísìnyí. Èyí tí a máa kọ́kọ́ ṣe ìyẹn ni jog on the spot. Àti lẹ́yìn jog on the spot, a máa ṣe squat touch. Lẹ́yìn squat touch yẹn, a máa ṣe crunches. Èyí jog on the spot ìyẹn kò le rárá, kò lè pọ̀ jù. Ojú kan la máa wà. Ojú kan tá wà yìí, ibẹ̀ láti máa sá eré. Ìyẹn ni à ń pè ní jog on the spot. Then èyí tí à ń pè ní squat touch yìí, bí a ṣe máa ṣe ìyẹn lélẹ́yìí. Bẹ́ẹ̀ bá ṣe ń lọ sílẹ̀, ẹ máa fi ọwọ́ kan ilẹ̀, òun lélẹ́yìí. Bẹ́ẹ̀ni, àmọ́ àwọn tí ẹ pé wọ́n ti ń ṣe exercise tí ara wọn ti jí pépé dáadáa, táwọn bá fẹ́ ṣe irú nǹkan báyìí, àwọn lè ṣe báyìí. Wọ́n á máa fò, wọ́n á máa pa ẹsẹ̀ wọn dé. Àmọ́ fún àwọn tí ẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wò wá, ẹ lè ṣe eléyìí. Àmọ́ bẹ́ẹ̀ bá ṣe ń ṣe, igbá àyà yín ó ní láti kọjú síwájú. Kò ṣe pé kẹ́ máa ṣe, kẹ́ wá máa ṣe báyìí. Bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ bá ṣe ń ṣe, igbá àyà yín ó ní láti kọjú síwájú. Ẹ máa ti ìdí yín sí ọwọ́ ẹ̀yìn, igbá àyà ìyẹn máa kọjú síwájú gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe yìí. Bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn. Fún àǹfààní fún àwọn tí wọ́n ti ń ṣe exercise ní ọjọ́ pípẹ́, àwọn ẹ lè máa ṣe báyìí. Ìyẹn ni fún exercise ẹlẹ́ẹ̀kejì. Exercise ẹlẹ́ẹ̀kẹta, ìyẹn a máa ṣe yẹn ní orí ẹní wa. Ìyẹn ni à ń pè ní crunches. Crunches yìí bá ṣe máa ṣe òun lélẹ́yìí. A máa mú ọwọ́ wa síbi etí báyìí. A máa ti ẹsẹ̀ wa wọlé, á ti jáde. Fún àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wò wá, ìyẹn ẹ lè ṣe títí yín báyìí. Èyíkéyìí tí ẹ bá mú nínú méjèèjì, gbogbo ẹ̀ náà ni ó ń ṣiṣẹ́ fún inú. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwọn exercise yìí a máa ṣe fún 20 seconds, 20 seconds, 20 seconds. A wá sinmi fún 30 seconds. A wá ṣe nígbà mẹ́ta gẹ́gẹ́ bí a ṣe ṣe exercise abala kìíní. Ẹ má gbàgbé exercise mo ní ká máa sọ tí a máa ṣe. Alákọ̀ọ́kọ́ ìyẹn jog on the spot. Ẹlẹ́ẹ̀kejì ìyẹn squat touch. Ẹlẹ́ẹ̀kẹta a máa ṣe crunches ní orí ẹní. Kí ẹ ti mú ẹní yín sí ẹ̀gbẹ́ kan, nítorí pé tá bá ti bẹ̀rẹ̀ exercise yìí, a sinmi títí tá máa fi parí ẹ̀, tá máa fi bọ́ sí ẹlẹ́ẹ̀kejì, tá máa fi bọ́ sí ẹlẹ́ẹ̀kẹta. Mo lérò pé ẹ ti gbáradì. A máa bẹ̀rẹ̀ nísìnyí pẹ̀lú jog on the spot. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣe léyìí, ọwọ́ yín náà ní láti máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Kò ṣe pé kẹ́ máa ṣe kẹ́ wá gbé ọwọ́ lọ́lẹ̀ báyìí. Ọwọ́ yín láti máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Igbá àyà yín iwájú. Exercise ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí mo ṣe sọ. Fẹ́yìn tẹ́ lè fò. Ẹ̀yin tẹ́ bá lè fò bí tèmi báyìí. A ní pẹ́ parí ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, a bọ́ sí orí ẹní. Fún ẹ̀yin tẹ́ bá lè ṣe yẹn, a máa sinmi fún 30 seconds. A ti parí alákọ̀ọ́kọ́ nìyẹn. Ó kù méjì. Gẹ́gẹ́ bí mo sọ, a ṣe ní ẹ̀mẹ́ta. A ṣe lálákọ̀ọ́kọ́, a sinmi fún 30 seconds. A ṣe lẹ́lẹ́kejì,
a sinmi fún 30 seconds, a ṣe lẹ́ẹ̀kẹta, a sinmi fún 30 seconds. A fẹ́ bẹ̀rẹ̀ ìkejì ńsìn. Wéyìí tí mò ń ṣe yìí, ẹ̀yin tẹ́ bá ní okun àtàgbára, ẹ lè tún fi sá eré, àmọ́ ẹ̀yin tí ẹ bá lè ṣe bẹ́ẹ̀, ẹ̀rọ a máa lọ lóní jẹ̀lẹ́ńkẹ́ àti bọ́ sí kejì. Ẹ má gbàgbé fẹ́yìn tí ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Ẹlẹ́kẹta, ìyẹn ni crunches. Tàbí kẹ̀kẹ́ ṣe lè, èyíkéyìí tẹ́ bá mú. A tún sinmi fún 30 seconds. Ó kù ẹlẹ́kẹta, èyí tí a máa fi parí exercise wa tí òní. Àní pẹ̀lú mọ́. Fún ẹlẹ́kẹta, bẹ́ bá ṣe ń ṣe exercise yìí, tẹ́ bá rí pé bóyá òyì fẹ́ máa kọ́ yín àbò rẹ̀yìn, ẹ lè dúró kẹ́ sinmi. Lẹ́yìn ìgbà tẹ́ bá ti sinmi, tágbára yín bá ti wá padà, kẹ́ tún darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ títí tẹ́yìn náà máa fi ní okun àti agbára láti máa ṣe láìsinmi. Exercise wa tòní òun nìyẹn. Ẹni máa sọ pé àmọ́ ò ráyè láti máa ṣe exercise, kò ń ṣe dandan kí ẹ lo wákàtí kan, wákàtí méjì, wákàtí mẹ́ta. Gbogbo ilé ìtẹ́pá ṣe yìí kò tó 30 ìṣẹ́jú. Tẹ́ bá fi lè ti ṣe, tẹ́ ń ṣe léra kẹ́ tó mọ̀, ẹ̀yin náà máa ń pé ara yín á jí pépé, gbogbo nǹkan tí ẹ ń fi agbára ṣe akọ̀dùn kò tẹ́ pé ẹ máa bẹ̀rẹ̀ sí máa ṣe ní ìrọ̀rùn láì fagbára sí rárá. Bẹ́ẹ̀ ni ilé ìtẹ́pá ṣe léni yìí, ẹ túbọ̀ máa ṣe at least ní àárín ọ̀sẹ̀. Ó yẹ kí ẹ máa ṣe bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin. Tẹ́ bá ń ṣe, ara yín á jí pépé, ẹ lè sùn dáadáa. Fún àwọn tẹ́ pé tó bá ń gbà mo lè sùn, tẹ́ bá ń ṣe àwọn exercise yìí, ó máa ń ràn èèyàn lọ́wọ́ láti lè sùn dáadáa. Tẹ́ pé tẹ́ bá ń ṣe, ẹ̀yin gan ẹ máa dúpẹ́ lọ́wọ́ àwa tí à ń ṣe ètò yìí. Àmọ́ bá ṣe wá ṣe exercise tó ń sìn, kò ṣe pé ká wá fílẹ̀ bẹ́ẹ̀ ká kò dédé máa lọ bẹ́ẹ̀. A ní láti ṣe nǹkan tí àwọn olóyìnbó tó ń pè ní cool down, kí a fi ọkàn wa balẹ̀. Nítorí pé lọ́wọ́ báyìí ọkàn wa gbìgbìgbìgbìgbìgbì bóyá ń ṣe ń sìn nìyẹn. A ní láti ṣe kíni kí a jẹ́ kí ara wa kí ó balẹ̀. So láti jẹ́ kí ara wa balẹ̀, a ní láti cool down. Fún cool down yìí, àwọn exercise tá a máa ṣe díẹ̀ àní ṣe nǹkan tó pọ̀ lè rárá jù nítorí pé kíni a fẹ́ cool down ni. Eléyìí tí a máa kọ́ ṣe, a kọ́ máa sún ọwọ́ wa lọ sọ́tùn, máa sún lọ sósì, a lo ẹsẹ̀ wa. Lẹ́yìn ìgbà tí a ti ṣe eléyìí fún ìwọ̀nba díẹ̀, a sún ọwọ́ wa lọ sí ẹ̀gbẹ́ báyìí. A ti ṣe eléyìí, a tún ṣe sí
ó di kejì. A ti ṣe tán, a mú ẹsẹ̀ wa, a mú ọwọ́ wa, a mú lọ sí ẹsẹ̀ wa. A wá la itan wa báyìí, bẹ́ẹ̀ ni, a wá mú ọwọ́ wa. Fún ẹ̀yin tí ọwọ́ yín ò bá lè kan ilẹ̀ bá, ẹ má wọrí, díẹ̀díẹ̀ bí bá ṣe ń ṣe, ọwọ́ yín á máa lọ́lẹ̀ díẹ̀díẹ̀. Lẹ́yìn eléyìí, a máa mú ọwọ́ wa báyìí, àpapọ̀. Ẹ wá ti ọwọ́ yín lọ síwájú, ẹ ṣe ẹ̀yìn yín bí mo ṣe ṣe yìí. Lẹ́yìn ẹ̀ tán, ẹ wá mú ọwọ́ yín, ẹ mú lọ sẹ́yìn, ẹ ti gbáyà yín lọ sí iwájú. Lẹ́yìn ẹ stretch, a fẹ́ na ẹsẹ̀ wa, bẹ́ẹ̀ ni, a ṣe tòdì kejì náà. Fún ìparí ohun gbogbo, a máa mí sí inú, a mí síta, a mí sínú, a mí síta, a ṣe lẹ́ẹ̀kan sí, a mí sínú, a mí síta. Ló bá tán. Mo lérò pé èyí tí a ṣe lénìí kò ṣe pé ṣe lẹ́kàn dédé wò lásán. Mo lérò pé ṣe ni ẹ darapọ̀ mọ́ mi tí a jọ bẹ̀rẹ̀, tí a jọ parí ẹ̀. Tẹ́yin náà bá ń ṣe, ẹ máa rí pé bí ẹ ṣe fi ara yín sí, bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe bá ara yín ti yàtọ̀ lọ́wọ́ báyìí. Kò wá ń ṣe pé kí a ṣe lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ kẹ́ dúró, ẹ̀ẹ̀mejì, ẹ̀ẹ̀mẹ́ta, tẹ́ bá lágbára ẹ̀ẹ̀mẹ́rin, ẹ ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. Mo lérò pé ẹ tún gbádùn ètò tí ẹpa tún mú wá fún yín lórí Kára Olè. Orúkọ mi ni Ṣàfẹ́ Agbọ́ládé. Ẹ ṣé gan.